Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah. Akudede wòyí, akó òmùrọ̀dún náà jọba wa dáadáa. Ẹ wo láti Botswana ní ìbéèrè yìí ti wá. Wọ́n ní àwọn ará abẹ̀, wọ́n ń sọ wípé ọjọ́ Arọ́fà lọ́dọ̀ àwọn, ọjọ́ Friday ni, ọjọ́ Saturday ni ọmọ jẹ́ Eid, tí ọmọ jẹ́jọ́ kejì ọdún lọ́dọ̀ tàwa tí a ti ń sọ pé ọdún jọ Friday ni àti tí Saudi náà sọ. Ǹjẹ́ nǹkan báyìí ǹjẹ́ lè wà bẹ́ẹ̀? Tá a dẹ̀ mọ̀ pé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ oṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀, ikú lẹ́sàlẹ́sà oṣù Ramadan, ikú ìgbà tá a ti róṣù sọ abáyìí ní bá ṣe é tú wa eléyìí o, ọ̀rọ̀ àwọn àfáàrí, àwọn kan náà àwọn àfáà sọ wípé ní ikhtilaful matali', ibi oṣù ìgbà tó sùn yọ lọ́dọ̀ tiwa nígbà tí ń yọ ń lu mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọn ní àyàfi nínú oṣù Dhul-Hijjah nìkan. Irú ọ̀rọ̀ yìí wípé èyí ni pé ní oṣù Dhul-Hijjah wọn á yọ̀ǹda rẹ̀, gbogbo ọjọ́ bá a lọ ntí àwọn ará Mọ́kà bá rí náà látẹ̀lé. Àwọn àfáà sọ pé ọ̀rọ̀ yìí qawlun hadithun, ọ̀rọ̀ tuntun ni. Nínú àwọn àfáà tá a wà nù gbà pẹ̀lú wọn, àwọn ni wọ́n sọ rú bẹ́ẹ̀. Kò sì sí ẹ̀rí fún nínú ọ̀rọ̀ àwọn ẹni ìsíwájú èyí nù bẹ́ẹ̀. Àwọn kan sọ wípé ní ittihadul matali' àti ní àsìkò Ramadan o àti lásìkò Dhul-Hijjah o, gbogbo pátápátá oṣù kan náà ni gbogbo ayé jọ ń lò, ìgbà kan náà ni jọ ń yọ. Irú nǹkan báyìí àti akilan àti nakilan nílàákàyè àti ní tó fẹsẹ̀ múlẹ̀ nínú àwọn ẹ̀rí, a rí pé ní ọ̀rọ̀ wọn wọlé lọ́fàdé pé ní àìsí àwọn kálukú wọn máa wẹ̀lé níbì kan, wọn máa wẹ̀ lọ́la níbì kan, ọjà mọ̀ wípé ní ikhtilaful matali' ń bẹ nígbà tí oṣù pa mọ́ ọyọ́ lọ́dà àsìkò àdúgbò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni pé ní ikhtilaful matali' nígbà tó sùn yọ lọ́tọ̀ọ̀tọ̀ dórí Dhul-Hijjah náà. Àwọn tó ń sọ ọdún kan báyìí wọ́n ní gbogbo ìlú kọ̀ọ̀kan òun náà ni ó nígbà tó sùn báyọ̀ lọ́dọ̀ rẹ̀ tí ò ní yẹ oṣù Dhul-Hijjah kalẹ̀. Àmọ́ ẹni tó bá wá jára ìlú míì tí ìgbà tó sùn mọ́ yọ lọ́dọ̀ wọn ọjọ́ mọ́ ti Saudi, oyè báyìí nísìnyí tó bá wá lọ hajj tó bá dọ̀hún oṣù ìlú wọn ń irú tàwọn ará Botswana yìí báyìí nísìnyí yóò wá fi ilẹ̀ fáwọn tó bá wà nílé, yóò bá wọn gun àràfà lọ́jọ́ tó bá ń gun àràfà ọjọ́ kejì ńkọ́ òun náà mọ̀ bá ètò iṣẹ́ hajj tó kù lọ, tó túmọ̀ sí pé ní yóò kó sínú òfin ará Mọ́kà nígbà wọn, yóò kó sínú títí táwọn bá rí irú ìyá wọn náà lòun náà ti kíni náà lòun náà lò. Kódà kó ṣe wípé ní àwọn ará Mọ́kà padà wá dictate pé ní ọjọ́ tó ń pè lọ́jọ́ àràfà wọn mọ̀ kọ́ mistake mọ̀ ní sórí ìdúró tó kálukú dó sáràfà wọn, ìdúró tó correct nù ni, ìdúró òun gan ni ìbáàdà inú iṣẹ́ hajj tá a gbọ́dọ̀ ṣe táwọn yóò ti ṣe nu. Ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lé lórí, àwọn kan lò lẹ́rìí pé tó bá rí bẹ́ẹ̀ o, àṣẹ wípé ní gbogbo tó kálukú bá mú káàkiri inú ayé wọn ṣàwàdà ni, níta tí Saudi tára Mọ́kà bá mú fún Dhul-Hijjah la gbọ́dọ̀ tẹ̀lé. Àwọn á ní pé rárá o, níta àfisọpọ̀ lọ bẹ́ẹ̀ ni wípé Islam daf'ul mashaqqa wa jalbu kí ló kọ́ra ń jẹ́ daf'ul mashaqqa ntọ́ bá lé wa jalbu taysir ntọ́ bá lé ká tàrí ẹ̀ síwájú ká mú rọrùn wá. Tá a bá ní káwọn tán ti ṣe òkúfù bí Àrọ́fà ipé wọn ṣe mistake ká wá padà wá ká wá tún dúró bẹ́ẹ̀ padà, wàhálà àti ìdààmú ní ọjọ́ sóhun kálukú máa bá tiẹ̀ lọ, ìbádà òkúfù yẹn wọ́n ti ṣe náà nù. Tọ́ tahadidu yawmu Àrọ́fà, ìjọ ògan lọ́jọ́ àràfà gan-an. Tá a bá ti gbà wípé ní ìgbà tó sùn yọ lu ohun kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ọ̀rọ̀ àwọn àfáà lórí orígun bẹ̀rún masailu ijtihadiyya lọ fọ́ọ̀lù sí, ọ̀rọ̀ gbìyànjú ni, mas'ala ká ṣe gbìyànjú ni. Tó bá rí bẹ́ẹ̀ méjì wá lọ́rọ̀. Ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ náà ni pé ní ìjọ àràfà náà lọ́jọ́ táwọn èèyàn bá ń dúró sáràfà, kí ni ọjọ́ táwọn èèyàn bá ń dúró sí àràfà, èrè pé lè fẹ́ jọ ìta sọ́lẹ̀ kan wípé ní ìtàn bá ti dúró ohun ìjọ àràfà náà gbogbo náà gbọ́dọ̀ mú, iná la gbọ́dọ̀ lò. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn òun lọ́jọ́ àràfà o. Tọ́jọ́ ẹlẹ́ẹ̀kẹsàn bá fọ́ọ̀lù sọ́dọ̀ tiwa pé ní ibi ìjọ keje ni àbí bí ọjọ́ kẹwàá ti Saudi bá ní ọjọ́ kẹsàn ọjọ́ àràfà wa nìyẹn. Ká ní ti Saudi bá fọ́ọ̀lù sí ọjọ́ kan síra wọn pẹ̀lú tiwa, ìjọ àràfà wọn nù ni. So ọjọ́ kẹsàn ni ọjọ́ àràfà, ọjọ́ àràfà kọ́ ni ọjọ́ ìdúró kọ́ ni ọjọ́ àràfà, wọ́n sọ bẹ́ẹ̀. Elédè ní òun náà ló súnmọ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ jù nítorí pé ó súnmọ́ maqasidu sharia lẹ́gbẹ̀ẹ́ wípé sharia yìí ummiyya ni, òfin tọ́nà fún wa òfin ìjọ ummiyyu ni wọ́n gẹ́gẹ́ bí táwọn sọ pé inna qawmun ummiyyun, ìjọ kọ̀mọ́ kà ní wa. Níta àbárí báyìí la máa fi ń dìtàmí ọ̀rọ̀. Ó dẹ̀ súnmọ́ onímọ̀ sọ fún wa pé ní gbogbo tó jẹ́ ìdájọ́ ẹ̀sìn náà níta máa rí àwọn asbabu zahira náà ní kí ni òun náà ni ó kó sínú alamatu wadiha, àwọn ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ tó yẹ kóró tó juwó tó báyìí. Ẹ̀rí pé tó ní ká kírun lásùbà tòlú olùfàjìr níbi tí
ghurubu shamsi doluku shamsi gbogbo ẹ̀ ru'yatul hilal gbogbo ẹ̀ ló so mọ́ àsìbáàbù tó fojú hàn tá a bá wá ní ká yọ ọmọ tẹ̀lé tara Mẹ́kà nítorí àwọn tó jẹ́ nǹkan ẹ̀rọ nǹkan èlò ìgbàlódé tó ń kálukú ayé fún padà ń láṣẹ̀sì sí pé ní ọjọ́ báyìí lọ́jọ́ àràfà ń Saudi lọ́jọ́ táyé tí láṣẹ̀sì bẹ́ẹ̀ ńkọ́ wọ́n ṣàtúnlò àwọn àgbà kan rí tó ṣe wípé ní àwọn àgbà ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ gbà wo ní ọjọ́ àràfà ń Saudi wọ́n sì ń fọ́lọ́ ọjọ́ àràfà ń sì ń gbàwé ọjọ́ àràfà kọ̀ wá lè wá dìgbà táwọn wàsáìlù yìí bá dé káwá nígbà tá a ti wá láǹfààní àti máa rí ká máa wá tẹ̀lé wọn lọ ọ̀dà ìjọ tó kọ̀dà wá sí mọ́ ńkọ́. So ọ̀rọ̀ yìí náà jẹ́ odidi ọ̀rọ̀ kan tá a gbọ́dọ̀ yẹ̀ wò ju gbogbo ẹ lọ ní tá a fẹ́ ló ń bẹ̀ ni pé ní ọjọ́ àràfà tán bá mú ní Mẹ́kà èpè wọn gun àràfà òun náà ní gbogbo tó wá lọ sí hajj ní ogun ìtìláfù mọ̀tọ́lù tó ṣẹlẹ̀ ń lu wọn yọ dáa lẹ́tọ́ wá ti lọ sí kí ni wá ti lọ sí hajj àmọ́ tí ó bá ti lọ tó wà ń lé tán wá ní ìtìláfù mọ̀tọ́lù pé ìgbà táwọn rí Dhul-Hijjah rọ̀ táwọn ọkọ̀ ọjọ́ ti Saudi o ìgbà tán rí wọn kan fi ka ọjọ́ tó bá kẹ́yìn dì bá láì fi kò sàbúrú ń bẹ̀ Allahu ta'ala a'lam abẹ́rẹ́ subhanahu wa ta'ala kó sáré kan àgbóyè fún wa. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.